Kai má gbé kúrò, abiyamọ ni mò ń bá wí. Abiagba nìkan ló máa gbé fídíò yìí kúrò, ló máa ní kò wúlò fóun. Ṣùgbọ́n tó bá jẹ́ abiyamọ rere, wàá mọ̀ ìwúlò bí ọmọ ṣe rí lọ́wọ́ abiyamọ. Iṣẹ́ tó ń wò, iṣẹ́ tó lè fi ra ayé gbé fún ọmọ rẹ ni. Ẹ rí ọmọ mi a parí ilé ìwé, kò ní rí pálí fi ṣohun rere, abiyamọ kan waste owó lé lásán. Ọmọbìnrin mìíràn nítorí wọn ò ráyé gbé fún, ó máa fáyín, ó máa wà òkè, ṣùgbọ́n máa wá di ohun tó jẹ́ wípé ọkùnrin kórìíra, wọn máa gbé jù sílẹ̀ bí igi eléra. Àmọ́ yóò obìnrin tó fáyìn tí wọ́n náwó lọ́jọ́ wẹ́dì rẹ̀ ṣùgbọ́n tó padà dílé mọ́ṣú, ó wá ń tilé ọkọ kan bọ́ sílé ọkọ kan. Àníráyé gbé fún ọmọ rẹ kọ́mọ rẹ má bàa rí ìdààmú. Àmọ́ yẹ àṣàsí tó jẹ́ pé kò ran bàbá kò ran ìyá, tó jẹ́ pé orí ọmọ ló ti fẹ́ play rematch. Ṣé wo mọ̀ pé bí ogun bá lé òbí tí ò bá rí òbí mú, orí ọmọ náà máa ń fàbọ̀ sí ni. Ó ṣe ráyé gbé fún àwọn ọmọ rẹ. Iṣẹ́ tó ní agbára ni kò ná ẹ lówó. Ohun tó jẹ́ wípé tó bá dọ́dọ̀ wọn ẹlòmíràn, millions of naira, thousands of naira ni wọ́n máa gbà lọ́wọ́ rẹ̀. Òun ni mò ń fi ilẹ̀ lọ́fẹ̀ẹ́ yìí. Táwọn èèyàn kan dẹ̀ bínú torí mò ń fi ilẹ̀. Ṣùgbọ́n o, àdàbí àyà ṣe bí tó bá jẹ́ wípé ohun tí mò ń ṣe yìí kò ṣe pé mo fi ran àwọn èèyàn lọ́wọ́ nìkan ló kù. Ṣùgbọ́n tó bá yẹ pé mo fi ran àwọn èèyàn lọ́wọ́ tí wọ́n sì ń lò tó dẹ̀ ń rí bẹ́ẹ̀, bí ayé kan bá gbógun tì mí tó bá bá mi rí àmì ṣe, irú ẹ̀dá bẹ́ẹ̀ ó máa fẹ̀mí ara rẹ̀ di. Gbọ́ mi dáadé, ò bá ráyé gbé fún ọmọ rẹ̀, àmọ́ yọ ọmọ tó jẹ́ wípé ó náwó lé lórí, ayá dẹ̀ dédé sàsí, á di ọmọ tí mu Colorado tí mu gbó kiri. Àmọ́yé wèrè ẹgbẹ́ títì wọ́n ayé pa kádàrá wọn dání. Ìráyé gbé fún ọmọ rẹ̀ kò dá kí abiyamọ fọwọ́ ara rẹ̀ gbé ọmọ rẹ̀ gbìn. Ohun tí ò dá ní ráyé gbé fún ọmọ rẹ̀, ẹ̀kọ́ àti èpo ọ̀bọ̀ ló yẹ kó lò. Gbọ́ mi, bí o bá bí ọmọ tọ́mọ rẹ̀ ò bá ṣoríire bó ṣe yẹ kó ṣoríire, tó bá rìn ká, tó bá rìn gbòòrò, tó rìn gbòòrì, tó rìn káàkiri, wọ́n á padà sọ fún pé bóyá bàbá rẹ̀ ló ṣe tàbí ìyá rẹ̀. Abalajọ tọ́wọn ọmọ mi fi mú àwọn òbí wọn lájẹ́ tàbí oṣó. Tí ò dẹ̀ rí bẹ́ẹ̀, àsìkò yìí ló yẹ kó ráyé gbé fún àwọn ọmọ rẹ̀ kí ayé tó tọwọ́ bọ̀ wọ́n lára. Mèrú àdàlẹ́ àṣàwà. Gbọ́ mi dáadáa, báwo ló ṣe ṣiṣẹ́ yìí? Epo ọ̀bọ̀ rèé, ẹ̀kọ́ eléwèrè, ẹ̀kọ́ eléwè èyíkéyìí. Ní dédé aago kan òru, jí bọ́ síta, jẹ́ kí orí rẹ kó máa kọ àtàrí, kó máa kọ òkè. Yes, dúró sí ìta, má dúró sí abẹ́ ilé. Sí ẹ̀kọ́ yìí, ṣó wá rí èpo ọ̀bọ̀ tó wà lọ́wọ́ mi yìí, kì í bo àárín ẹ̀kọ́ yẹn. Tí wo sáìsì bí ẹ̀kọ́ yẹn ṣe tó, kì í bọ́ láàárín. Tó bá pè mí fún ìbéèrè, màá gba ìtọrẹ àánú lọ́wọ́ rẹ. Ìwọ tó dẹ̀ ń wò mí tó ń jẹ́ abiyamọ, má jẹ́ alájàjẹ, share fídíò yìí torí Ọlọ́run. Tó dẹ̀ bá ti share fídíò yìí, dandan ni kí iṣẹ́ ìwúlò fún ọ kó sì bọ́ ọ lára mu. Mo fi Ọlọ́run bẹ̀, má jẹ̀mú iṣẹ́ yẹn nìyẹn. Share fídíò yìí kó dẹ̀ ṣe àdúrà fún mi. Ṣàdúrà fún èmi náà. Mo ń wá kó dáa fún ẹni, ṣàdúrà fẹ́mi náà kó dẹ̀ share fídíò yìí. Gbọ́ mi dáadáa, wá ti wo sáìsì ẹ̀kọ́ yẹn, epo ọ̀bọ̀ rẹ lè má tó eléyìí o. Kó gbìyànjú sí ẹ̀kọ́ yẹn, kì í bọ àárín, kí epo ọ̀bọ̀ yẹn bọ àárín ẹ̀kọ́ yẹn. Tó bá ti kì í bọ àárín ẹ̀kọ́ yẹn, báwo ló wá ṣe ṣe ẹ̀kọ́ kan, epo ọ̀bọ̀ ìwọ̀nba fún ọmọ kan ni o. Wọn kì í lò fọmọ méjì. Ṣùgbọ́n tó bá ti ṣe ọdún 6 ló fi ń ṣiṣẹ́ lára ọmọ tó bá ṣe fún. Tí wọ́n bá lé bọ̀ wájú wọn ò ní bá, tí wọ́n bá lé bọ̀ lẹ́yìn wọn ò ní bá. Kò sẹ́ni tó fẹ́ràn àṣàsí tàbí èdì tàbí ẹ̀fúnfún tó lè mú. O gbọ́ mi, kò sí ikú ayé kan tó fẹ́ pa àfikún Ọlọ́run. Orúkọ mi náà ni Wòlíì Michael Ajayi Ẹ̀rígbèmí. Phone number mi ní 07016014790. Gbọ́ mi dáadáa, tó bá ti kì í bọ̀ tó ti dúró síta, ó wá dárúkọ ọmọ rẹ̀ yẹn sí lágbájá ọmọ lágbájá. Tó bá jẹ́ ọkùnrin ni ní ìgbà 9, tó bá jẹ́ obìnrin ni ní ìgbà 7,
tó bá ti wá ṣe é tán ó wàá ṣàdúrà sí ipá yóò gbọdọ̀ ká ọmọ. Gbọ́ mi dáadáa o. Bí èèyàn bá ro tọmọ rẹ níbi tàbí tó wá sọ pé òun fẹ́ kógun jọmọ rẹ tàbí ó lépa rẹ̀ ó lépa ẹ̀mí rẹ̀ tàbí ó lépa ìṣeré rẹ̀ ó sọ pé kò ní rógolò, ìwọ má bá wọn jà. Ẹni yẹn tó fẹ́ ṣàwùsọmọ rẹ yẹn nípa àkọ́kọ́ tó máa kọ́kọ́ ṣẹlẹ̀ sí pé ọ̀nà máa dí mọ́. Tí ò bá wá jáwọ́ ó lè fẹ̀mí ara rẹ̀ di kí wọ́n sí àkàrà rẹ̀ o. Gbọ́ mi dáadáa, kí wọ́n ṣe kí ni? Kí wọ́n sí àkàrà rẹ̀. Iṣẹ́ tó kọ̀nfàmù tí ó jẹ́ wípé tó bá lò ó wàá kíra rẹ̀ kú oríire. Wọn ò gbọ́dọ̀ tún sọ ọmọ dọ̀tá fún ẹ̀. Abíámọ mi ti jìyà lórí ọmọ, kò tún yẹ kó jẹ̀yà lọ́wọ́ ọmọ mọ́. Tó bá ti wá gbàdúrà sí bó ṣe fẹ́ ìwọ lọ́dán wò, jẹ́ kí wọ́n ṣàṣàṣì. Wàláhì wọ́n dò ìkápá ni, apá wọn ò kápá. Kì í ṣe pé àṣírí leléyìí, ohun tí ò ná ẹ lówó ó nílò kó jo, ó nílò kọ̀kọ́ jíjó bí gọ́ọ̀sì epo ọ̀bọ̀ ẹ̀kọ́ jíjẹ kí ló lè ń bẹ̀ tá ló mi epo ọ̀bọ̀ àtẹ̀kọ́ jíjẹ. Ó bá ti ṣàdúrà yẹn sí tán, màmá mi bàbá mi ẹ pọ́n ẹ̀kọ́ yìí padà. Àwọn ọmọ yín tó wà ló ìbẹ̀ ẹ̀ bá ṣe fún wọn, ó yẹ kí wọ́n padà wálé pẹ̀lú ayọ̀ ní kóró òkò délé. Àmọ́yé ọmọ tẹ́ rán lọ ìlú òyìnbó tí wọ́n rí kọ̀kọ́ dà lọ́hùn, ẹ̀rọ ayé gbé fún ẹ tí sùn tẹ̀tẹ̀rẹ̀. Ẹgbọ́n mi, tí ẹ bá ti wá pọ́n padà tó gbàdúrà gbogbo nǹkan tó fẹ́ tán, wábì kan má mú wọnú ilé mọ́ o, wábì kan tọ́jú rẹ̀ sí. Tó bá ti di ìdájí kùtùkùtù, wá ìkóríta kan. Kó tó di aago 12 ọ̀sán ni kó ti wá ìkóríta kan lọ jù síbẹ̀. Tàbí kó wọ́ odò tó ń ṣàn kó jù sínú ẹ̀, ìkan nínú méjèèjì. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ìkóríta ni ó jù sí, odidi ọjọ́ 3 ló fi nígbà ìkóríta yẹn. Tó bá dé òjò ni odidi ọjọ́ 7 má lọ sódò yẹn wípé o fẹ́ lọ wẹ̀. Tó bá ṣe fọ́mọ rẹ ọdún 6 ni ó kọ̀nfàmù. Ìwọ jẹ́ kí wọ́n ro ọmọ rẹ ń bi, ìwọ jẹ́ kí wọ́n sọ pé àwọn fẹ́ sọmọ rẹ níbi. Gbọ́ mi dáadáa, wọ́n á mọ̀ wípé ayé ò pé méjì. Bí ẹniyẹn ò bá jáwọ́ tó bá lóun fẹ́ gbẹ̀mí ọmọ rẹ̀ tàbí òun fẹ́ ṣe, ó máa tún fẹ̀mí ọmọ rẹ̀, ọ̀tá rẹ̀ ó máa fẹ̀mí ọmọ ara rẹ̀ á fi di ọmọ tí á dẹ̀ ráyé gbé. Orúkọ mi ni Wòlíì Michael Àjàyí Ẹ̀rígbèmí. Sí ẹ̀rẹ̀ abíamọ tó mọ ìwúlò ọmọ ló máa sí ẹ̀rẹ̀ ráyé gbé fọ́wọn ọmọ rẹ̀. God bless you.